Explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adeosun. It's time for Prayer Life with Pastor Sam Adeosun. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa wá yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún àǹfààní ọ̀tun èyí tẹ́ tún fún wa lónìí. Àfọpẹ́ fìyìn fògo fún orúkọ yín nítorí pé nítorí pé àánú yín kọ́ ìyẹn dúró láàyè. A yìn yín nítorí pé ẹ̀yin ni Ọlọ́run lánàá, lónìí àti títí láéláé. Bàbá, mo dúpẹ́ lórí àwọn èèyàn wọ̀nyí nítorí pé wọ́n tún fi àyè lẹ̀, wọ́n fi ọ̀nà lẹ̀ láti képe orúkọ yín láì fi ohunkóhun mọ̀. Jésù Kristi Olúwa ẹ gbà ìyìn wa. Mo gbàdúrà fún yín lónìí ojú òní tì yín. Mo ní lónìí ojú òní tì yín bí ẹ ti ń pe orúkọ Jésù Kristi. Ọlọ́run Abraham, Ọlọ́run Isaac, Ọlọ́run Jacob a máa dáhùn, a sì máa ṣe, ẹ̀rí a máa tẹ̀lé. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, a tún dúpẹ́ o lọ́wọ́ Ọlọ́run alààyè fún oore ọ̀fẹ́ àti àánú rẹ̀ èyí tí a rí gbà lónìí. Oore ọ̀fẹ́ ni ẹ ṣàmọ̀ kí mo máa ń sọ lójoojúmọ́ pé oore ọ̀fẹ́ ni o, kì í ṣe pé ẹnìkan mọ̀ ọ́n ṣe o. Oore ọ̀fẹ́ Ọlọ́run lórúkọ Jésù Kristi kò ní dákú lórí ayé wa. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run fún kíkí látàárọ̀ lónìí àti àwọn àdúrà tó ní agbára. We try as much as possible láti dáhùn gbogbo messages tari. A try gan ṣùgbọ́n àwọn tó wà lórí platform ó lágbára díẹ̀ láti dáhùn ṣùgbọ́n a máa dáhùn papọ̀. A yìn orúkọ Ọlọ́run fún oore ọ̀fẹ́ lórí ayé gbogbo wa. Mo fẹ́ fi dá yín lójú pé gbogbo àwọn àdúrà tí ẹ gbà fún wa ètè tí ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti tẹ́ gbà lọ́wọ́lọ́wọ́ lórúkọ Jésù Kristi àwa sì múṣẹ. Ṣẹ́rí ètè gbà tẹ́lẹ̀ yẹn ìdí tá a fi mọ̀ pé ilé ìtẹ́ ń gbà lọ́wọ́lọ́wọ́ àwa sì múṣẹ ni pé ètè gbà tẹ́lẹ̀ ó ṣẹ. Àwa náà dẹ̀ gbàdúrà pé gbogbo àdúrà tí à ń gbà fún yín Ọlọ́run á dáhùn lórúkọ Jésù. Ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ. Àwọn àṣírí ìpìlẹ̀, foundations secrets. Ṣẹ́rí àwọn àṣírí ìpìlẹ̀ pọ̀, ìpìlẹ̀ fúnra ẹ̀ náà dẹ̀ pọ̀ láti pè ní àwọn àṣírí ìpìlẹ̀. Ìṣẹ́rí tí èèyàn bá mọ àwọn àṣírí, bí èèyàn bá dẹ̀ ṣe mọ àṣírí tó, òun lóye ṣe máa yé tó. Ẹ rí nígbà tí mọ́tò wa bá bàjẹ́, torí pé àmọ́ àṣírí mọ́tò yẹn a ò ní lè ṣe kí a ó pè mẹkáníìkì. Ẹ rí a fọkàn tán mẹkáníìkì pé òun mọ àṣírí nǹkan ni. Ẹ rí àwọn iṣẹ́ gbogbo ẹ rí táwọn tí a bá sọ pé ok o, mo rántí nígbà tí a wà ní London nínú ilé tí wọ́n fi wá sí nílé mọ́mì yẹn, bọ́ìlà ó bàjẹ́, wọ́n á pe ọ̀gbẹ́ni wa kó wá wò. Ṣé nígbà tó tú bọ́ìlà yẹn sílẹ̀ tí mo lọ wo àyà mi já mu ni báwo ló ṣe wá tú kíní ìwìnìwìnì báyìí ó kàn bú sẹ́rìn ní ṣé nígbà tí ó máa parí ẹ̀ báyìí tó papọ̀ báyìí ó dẹyọ kan padà torí pé ó máa ṣírí ẹ̀ nìyẹn. Báyìí èèyàn ṣírí náà nìyẹn. Téèyàn bá máa ṣírí ayé bí èèyàn ṣe ń gbé nínú ayé á gbádùn Ọlọ́run dé góńgó. Ṣùgbọ́n téèyàn ò bá mọ̀, oh my God, àwọn èèyàn á fi ọ̀bẹ ẹ̀yìn jẹ èèyàn ń ṣu tipẹ́. Wọ́n á láwọn ní anointing, wọ́n á ní ẹ lọ san iye owó báyìí, wọ́n á lọ́lọ́run bá wọn sọ̀rọ̀ lánàá, wọ́n á fi jújú bò yín lójú torí pé ẹ̀ máa ṣírí ó dẹ̀ kẹ́ẹ̀dẹ̀ máa ṣírí bí ẹ̀ ṣe ń gbénu ayé yìí. Ẹ wò ó, mo ti sọ léra pé kan sọ fún yẹn pé gbọ́ ìlérí Olúwa sọ wípé nínú ọdún yìí it's our year of good surprises. Ó máa dáa o láti gbọ́ o, ṣùgbọ́n ìyàtọ̀ wà nínú pé a gbọ́ ìlérí àti ìlérí ṣẹ nínú ayé ènìyàn. Ṣé rí sísọ ìlérí ọwọ́ Ọlọ́run ló ti ń wá, àánú rẹ̀ ló dẹ̀ ń fà á tó fi máa ń lérí fún yẹn pé àwọn àdẹ̀ṣe báyìí nínú ayé ẹ̀ o. Ṣùgbọ́n ṣe rí ìmúṣẹ ọwọ́ wa ló wà. Bẹ́ẹ̀ ni mo sọ fún wa, ó ní àwọn ìgbésẹ̀ kan tá a máa gbé tí wọ́n bá sọ fún yẹn pé okay, màá dẹ̀ make sure pé o ṣàṣeyọrí o orílẹ̀-èdè tó ń lọ yìí aràn ọ lọ sórílẹ̀-èdè yẹn láti fi iṣẹ́ láti lọ ṣe kíní. Téèyàn bá dé orílẹ̀-èdè yẹn tó bá pé ìgbóló lọ mu kò ìlérí yẹn ò ní ṣẹ. So èèyàn fúnra ẹ̀ ló máa rìnrìn ìmúṣẹ ìlérí ẹ̀. Torí tí ò bá dẹ̀ rìn á gbọ́ ìlérí pé ṣáwọn aríran wọ̀nyí oh my God, ẹ̀yin náà mọ̀ wọ́n á ríran ẹ̀rù á bà yín. Ẹ̀rí àwọn wọ́n tẹ̀ ní àwọn tíríkì kan tẹ́ bá ti déwájú wọn báyìí wọ́n ní dáàdì mọ́tò yín kọ́ ẹgbẹ́ kí ni mọ́tò ní ṣe pẹ̀lú mi ò ní mọ́tò ẹsẹ̀ mọ́ fi lọ́wọ́ wow
ó yẹ kẹ́ ti máa gun Bentley, ó yẹ kẹ́ gbogbo àwọn kan lédè wọn yẹn ẹ̀yìn ẹlòmíì ti gbọ́ ó ti bẹ̀rẹ̀ sí ronú ayé rẹ̀ pé ìwọ lọ́hùn ó dẹ̀ dá mi lóhùn wọ́n sọ ìlérí ẹ̀yìn bàbá dìde mo lè ríṣẹ́ olúwa àwa náà ti kọ́ dáadáa so kì í ṣe kó bí àwọn ọmọ fẹ́nikẹ́ni ṣe ẹ̀ mo fẹ́ra mi ṣe ẹ̀ torí àwọn orin mi wà tá a bá ti bá wọn kọ àwọn àdúrà kan wà tá a ti bá wọn gbà tá a bá wà nílé tá a bá fi ṣe ẹ̀yẹ́ ẹ̀ báyìí ẹ̀yin ká máa ṣàánú wa irọ́ o kàn lè jókòó síbẹ̀ pé olúwa mọ ohun tí ó ṣe ṣé Ọlọ́run ò mọ̀ tẹ́lẹ̀ ní ṣé wọ́n ló máa sọ fún ni ṣùgbọ́n tí wọ́n gan ò bá mọ nǹkan tó máa ṣe táyà á fi dára kò sí nǹkan tá a ṣẹlẹ̀ ìtúrẹ̀ ni a ṣe wò pé yes káwá mú àdúrà yìí wá sí òpin lẹ́yìn tẹ́yìn bá fi àdúrà tẹ́yìn fi ọ̀sẹ̀ mẹ́ta gbà ó yẹ kí èèyàn rí pa ẹ̀ ó yẹ kó yé àwọn míì tó láti tẹ̀síwájú àwọn àdúrà mo sì gbàdúrà fún yín gbogbo ẹ̀yin tẹ́yìn tún àwọn àdúrà wọ̀nyí gbà fúnra yín ní orúkọ Jésù Kristi àánú Ọlọ́run yóò sì dá yín lò lórúkọ Jésù táànù Ọlọ́run bá dáhùn wàhálà tán ìdààmú tán ẹkún tán òṣè tán hílàhílo sísákiri lórí ọmọ ó tán sákiri lórí ọ̀rọ̀ ayé yẹn ó tán torí pé Ọlọ́run á ṣe ní gbogbo ọ̀nà ó wù mí dáadáa kí kẹ́ gbádùn ayé yín oh God kẹ́ gbádùn ayé dé góńgó ṣùgbọ́n tẹ́ ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì ìṣòro tán ní báyìí ni pé tí nǹkan bá ṣẹlẹ̀ báyìí Ọlọ́run náà máa ń blame ibi tí a rẹ̀ ti ń ṣì gangan nìyẹn tẹ́ bá wọ àwọn ará Bíbélì wọn ni kò sì fi wèrè pé Ọlọ́run lẹ́jọ́ kò sí nǹkan tó kan Ọlọ́run níbẹ̀ láti bẹ̀rẹ̀ dé òpin ẹ jẹ́ kí n fi dá yín lójú ṣe rí ayé tí Ọlọ́run dá ẹ̀ àti ayé wa nínú ayé tí Ọlọ́run dá ẹ̀ ó dá kó progress kó máa tẹ̀síwájú ni ẹ ṣáà pé ẹ̀ẹ̀kan lọ́lọ́run dá ọ̀run àti ayé ṣe ẹ gbọ́ pé Ọlọ́run tún padà wá sọ pé òun ṣe mistake kan pé angle kan báyìí ló yẹ kíní kan wáyé no ṣùgbọ́n tí nǹkan kan bá ṣẹlẹ̀ báyìí téèyàn bá fẹ́ gbádùn ayé rẹ̀ kó look inward kí ló lè ṣẹlẹ̀ tí lè fi rí bẹ́ẹ̀ kí ló lè ṣẹlẹ̀ tọ́rọ̀ mi fi rí báyìí ṣùgbọ́n tó bá yẹ pé ó dà màmá yẹn ṣé òun sìn ọ́ tó ní ó ní Ọlọ́run ṣé òun sìn ọ́ tó ní mo ní mọ́mí ṣé mi lẹ́ ń béèrè lọ́wọ́ ẹ̀ ní àbí Ọlọ́run olóhùn kan sọ ni mo ní kí lẹ ṣe é sọ kan tẹ́ ẹ ṣe fún mi ẹ sọ gangan ó pẹ́ díẹ̀ kan tó ẹ sọ mo fẹ́ mọ̀ torí pé wọ́n jẹ́ mẹ́mbà ṣọ́ọ̀ṣì kan torí pé wọ́n lọ ṣọ́ọ̀ṣì déédéé torí pé wọ́n san ìdámẹ́wàá àti ọrẹ mo ní ṣe nǹkan tẹ́ tò sílẹ̀ ní ẹ̀tẹ́ ní ẹ̀sìn Ọlọ́run tó ní oh my God èyí ò kì í ṣe ọjọ́ Bible study ọjọ́ àdúrà ni ẹ̀rí ibi tí mo lè fẹ́ bẹ̀rẹ̀ àdúrà mi ni wípé àánú àwọn tí wọ́n ń sátẹ̀lé àwọn ènìyàn bí ẹgbẹ́ wọn àánú wọn máa ń ṣe mí gan tí wọn ò mọ Ọlọ́run wọn ò dẹ̀ wá ìrànlọ́wọ́ kankan débi tí wọ́n á ti mọ Ọlọ́run ibi tí ọ̀rọ̀ àwọn Kìrìsìtẹ́nì máa ń yà mí lẹ́nu sí nìyẹn tó máa rí ìjọ kan tó yẹ pé wọ́n lè mọ Ọlọ́run nínú ìjọ wọn ní lọ́bẹ̀ o ibi tí wọ́n á ti ní ó yẹ kẹ́sẹ̀ kan sókè ẹ̀ka kejì sílẹ̀ yeyeyeye ohohoho bàbá nǹkan tí wọ́n fẹ́ràn jù nìyẹn kan ṣe pàtí lọ ṣáánú ṣọ́ọ̀ṣì wọn ò ní mọ Ọlọ́run yẹn tó bá délẹ̀ tán ẹ̀yọ́ wọn Ọlọ́run náà láti fẹ́ jẹ̀bi wọn ẹ̀rí ó mà ṣe o ó dà omi nígbàgbé ọjọ́ tí mo kọ́ gbọ́ láyé mi tẹ́nìkan sọ pé ìwàkúwà náà wà kan tó sọnù mo dẹ̀ ti ń sọ fún wa àwọn òwe Yorùbá kan wà jẹ́ pé kò dáa fún ọmọ Ọlọ́run láti máa lò bí ìgbà tó ń fẹ́rẹ̀ gẹ́gùn ni tí nǹkan bá san lọ́wọ́ èèyàn ṣé ìwàkúwà ni ẹ jọ èèyàn wá mọ́tò ẹ̀ wà ló ń ṣe abẹ́ mọ́tírasì ẹ̀ sókè ṣe pé orí ẹni yẹn ti dàrú wọ́n gbé mọ́tò ẹ̀ lọ ó kàn jí láàárọ̀ ọjọ́ kan ó wò tààrọ̀ ju wíńdò kò rí mọ́tò ẹ̀ mọ́ the first place tó wà ní abẹ́ bẹ́ẹ̀dì ó ní ìwàkúwà náà kó wà nǹkan tó sọnù ṣó máa rí ẹ wò ó ẹ jẹ́ kí akínní kan sí nínú ìwé 2 Timothy chapter 2 verse 19 ó ní nevertheless oh God ibi tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn gangan ó ní mo fẹ́ ká ṣiṣẹ́ lé lórí ó ní nevertheless the solid foundation of God stands having this seal the Lord knows those who are his and let anyone who name the name of Christ depart from iniquity. Ọ̀rọ̀ yẹn ó so clear jù ó ní ṣùgbọ́n ìpìlẹ̀ Ọlọ́run tí ó dájú dúró ṣinṣin ìpìlẹ̀ Ọlọ́run nìkan ló dúró ṣinṣin ó wá ní èdìdí yẹn wọ́n pín sí pa méjì two points ní èdìdí yẹn àkọ́kọ́ ẹ̀ ní pé Olúwa mọ àwọn tí í ṣe tirẹ̀ èkejì ni pé kí olúkúlùkù ẹni tí ń pe orúkọ Olúwa kúrò nínú àìṣòdodo ohun tó ń sọ mẹ́rin ni pé ṣẹ́ni kí kúrò nínú àìṣòdodo òun ló mú kí Ọlọ́run dá àyàn mọ̀ tọ́lọ́run bá dẹ̀ ti dá àyàn mọ̀ ibi tọ́lọ́run máa lọ sàn ó ní ìpìlẹ̀ tọ́lọ́run mọ̀ pé ìpìlẹ̀ ní gbogbo nǹkan á dẹ̀ tún ìpìlẹ̀ ẹni yẹn ṣe ibi tí ìṣeré ti máa ń bẹ̀rẹ̀ nìyẹn ìṣeré ò sí nínú anointing tẹ́ rà
ẹlòmíì tó bá ní kó ṣí gbogbo anointing oil tó ti rà láyé yìí gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì, ẹni tó ń dín pọ́pọ́ọ̀fù ta gan kò ra òróró tó kìrìsìtẹ́nì mi, tó ń dín pọ́pọ́ọ̀fù ta kò ra òróró tó kìrìsìtẹ́nì mi. ẹ̀rí ẹlòmíì ti ra omi títí, ẹlòmíì ti ṣètò ètò oríṣiríṣi, má wọrí má ṣiṣẹ́ agbára kan fún ẹ. ó dúró sórí ìpínlẹ̀ tá à ń sọ̀rọ̀ ẹ̀ nìyẹn. atẹ́gùn kìtì ti bá dé báyìí ó máa gbá ìdààmú ọmọ máa wà. mi ì ṣe pé òkúrò tó ń ṣẹlẹ̀ nìyẹn, ìfọkànbalẹ̀ ò sí nù kan bá wọn yẹn. ẹ jẹ́ kí Ọlọ́run dá yín mọ̀, kọ́lọ́run lè ṣiṣẹ́ lórí ìpínlẹ̀ ní kì í ṣe kẹ́ máa wá black market kiri. ẹ sọ fún Ọlọ́run, láti òní lọ mo pinnu láti bá yín rìn nínú òdodo. ẹ gbọ́dọ̀ pinnu bẹ́ẹ̀ nítòótọ́, ẹ má sọ lẹ́nu. Jésù Olúwa, láti òní lọ mo pinnu láti bá yín rìn nínú òdodo. ẹ bá mi tún ìpìlẹ̀ mi ṣe kí ayé mi lè rí ìsinmi. ayé ń gbọ́dọ̀ ní ìsinmi o, gbọ́dọ̀ ní ìbàlẹ̀ ọkàn ní ìhà gbogbo. Henceforth I decide to walk in righteousness. Oh Lord, repair my foundation so that my life will see rest in this world. ayé ń gbọ́dọ̀ ní ìsinmi nínú ayé yìí. láti òní lọ mo pinnu láti bá yín rìn nínú òdodo. Jésù Kristi, ẹ bá mi tún ìpìlẹ̀ mi ṣe kí ayé mi lè rí ìsinmi nínú ayé. ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà. mo ti pinnu lónìí láti bá yín rìn nínú òdodo. mo ti pinnu lónìí láti bá yín rìn nínú òótọ́. mo ti pinnu lónìí láti bá yín rìn nínú òdodo lórúkọ Jésù Kristi. Olúwa bá mi tún ìpìlẹ̀ mi ṣe, Olúwa bá mi tún ìpìlẹ̀ mi ṣe, Olúwa bá mi tún ìpìlẹ̀ mi ṣe kí n lè ní ìsinmi nínú ayé yìí, kí n lè rí ìsinmi nínú ayé yìí, lórí ọmọ kí n lè ní ìsinmi, lórí iṣẹ́ kí n lè ní ìsinmi, lórí tẹ̀síwájú ayé mi kí n lè ní ìsinmi. lórúkọ Jésù, lórí àdáwọlé kí n lè ní ìsinmi, lórí ìgbéyàwó mi kí n lè ní ìsinmi. ó yẹ máa gbàdúrà bẹ́ẹ̀ ṣe máa gbá ni. lórí ọkọ mi kí n lè ní ìsinmi, lórí aya mi kí n lè ní ìsinmi. bẹ́ẹ̀ ṣe máa tẹ̀síwájú nìyẹn. gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. ẹ̀yin ọmọ Ọlọ́run, mo máa ti sọ pé nínú gbogbo ọjọ́ ayé tẹ́ ẹ máa lò nínú ayé yìí, ẹ má dúró lórí ìpìlẹ̀ ìjọ tàbí ìpìlẹ̀ pásítọ̀ kankan. mo ń sòtọ́ fún yín. tẹ́yìn náà bá dẹ̀ ti ń tẹ̀lé wa tipẹ́tipẹ́ rí i pé Jésù yẹn, ìpìlẹ̀ tó dájú tó jẹ́ Jésù Kristi la fi ń han àwọn ènìyàn. kò síjọ́ kan tá a wá síwájú yín báyìí tá a sọ fún yín pé a special jù yín lọ. kò sí o. tá a bá dẹ̀ rí gbà tá a sọ ẹran wa létí o. ta ni èmi Pastor Sam orí ọ̀fẹ́ yẹn anointing yẹn ti pọ̀ jù, mo bẹ́ẹ̀ ta irọ́ àsọ bẹ́ẹ̀ fáwọn èèyàn rí. n tá à ń sọ fún yín ni pé a fẹ́ jẹ́ kẹ́ ẹ mojú Jésù báwa náà ṣe mojú Jésù. ó tán. kẹ́ ẹ fi ìwà mímọ́ sin Ọlọ́run. òun ni Ọlọ́run, nǹkan tó Ọlọ́run béèrè lọ́wọ́ wa kò jù yẹn lọ. ẹ gbà bó ń sọ fún yín. ẹ wò, tẹ́ ẹ bá ní owó tó ṣẹ́kù tẹ́ bá fún Ọlọ́run gladly ló fi máa gbà ó nípasẹ̀ àwọn ìránṣẹ́ tayọ̀tayọ̀ ni. tẹ́ ẹ bá ní aṣọ tẹ́ ẹ fún Ọlọ́run nípasẹ̀ àwọn ìránṣẹ́ gladly la máa fi gbà lọ́wọ́ yín o, gladly pẹ̀lú ayọ̀ ni o. tẹ́ bá ní dúkìá tẹ́ bá fún Ọlọ́run through àwa ìránṣẹ́ gladly la máa fi gbà ó, á dẹ̀ máa ṣàdúrà fún yín. tẹ́ bá ṣiṣẹ́ tẹ́ bá ní ìdámẹ́wàá wa rèé gladly la máa fi gbà á dẹ̀ ṣàdúrà fún yín. ṣùgbọ́n èyí tó jẹ́ number one tó yẹ kẹ́ ẹ takú sí lọ́rùn, òun ni kẹ́ ẹ sin Ọlọ́run nínú ìwà mímọ́. ó tán o ní gbogbo nǹkan bá pé. ẹ wò, tẹ́ ẹ bá rẹ̀ kọ́kọ́ rí láyé yín, ó yẹ kẹ́ ẹ kẹ́kọ̀ọ́ lórí bílíọ̀nìà kan tó kú ní Nàìjíríà lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀. wọ́n ló travel lọ Amẹ́ríkà nígbà tó wá àwọn yẹn ṣe pé àwọn yẹn wọn kì í sábà fẹ́ fi mọ́tò rìn orí helicopter ẹ̀ crash. ìbànújẹ́ tó láyé yóò sí torí pé mo ní àkáǹtì ní báǹkì ẹ̀. ìfà chọ́ọ̀chì wa wọ́n ní àkáǹtì méjì gan láàrin ní báǹkì ẹ̀ ní chọ́ọ̀chì wa. ẹ̀rí ó bà mí jẹ́ débi pé ọjọ́ kejì ìṣẹ̀lẹ̀ yẹn mo ní nǹkan tó fẹ́ ṣe lọ sí bank. in fact èmi kan kí àwọn staff bẹ̀ pé ó ga o là ń sọ. ṣùgbọ́n mi mọ̀ bóyá tó mọ ìtàn kan nípa máa yẹn pé ṣọ́ọ̀ṣì kan ló ń lọ, ó sì ti gbé ayé ẹ̀ lórí ṣọ́ọ̀ṣì yẹn débi pé owó rọ̀gùnrọ̀gùn òní ṣọ́ọ̀ṣì yẹn yá ní loan, owó rọ̀gùnrọ̀gùn ní ṣọ́ọ̀ṣì yẹn yá ní loan àti ẹ̀ka ìjọ wọn lápapọ̀ ni àti branch tó ń fúnra ẹ̀ ń lọ ní tí owó rọ̀gùn. in fact wọ́n ló dé stage kan táwọn tó mọ ìṣẹ̀lẹ̀ yẹn ní ṣọ́ọ̀ṣì yẹn ń sọ wípé ó tún write off debt ṣọ́ọ̀ṣì wọn. ẹjọ́ ṣẹ́ nìyẹn ò ṣètò ó write off debt gbogbo tí ṣọ́ọ̀ṣì yẹn jẹ ó write it off. kí ló fà á? ó ní báǹkì fúnra ẹ̀ ṣùgbọ́n ó kú. ìkú yẹn ò tí ì tutù.
wọ́n ní ìyàwó pásítọ̀ ṣọ́ọ̀ṣì ẹ̀ ó ṣe pátì ìbádìí ẹ̀ tó ní agbára. Adẹ̀ tí ń sọ tipẹ́ o, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ kò yé wọn ló ṣe in fact Ọlọ́run kì í ṣe ènìyàn, kò lè fún àwa ẹ̀ ní àwọn agbára kan. Mo ń sọ̀tọ̀ fún yín, kọ́lọ́kọ́ ni òkè nínú agbára mi ò Sàámú Adéọ̀sùn ó yá wá gba bíi 5% níbẹ̀ kó bá mi fi dá sẹ̀ríà fún àwọn ènìyàn. Ọlọ́run mi ò ní ká o, ṣùgbọ́n màá ṣe àwọn kan tó wé pé ọpọlọ àwọn èèyàn asset, ṣùgbọ́n Ọlọ́run kì í ṣe mí, kò design life bẹ́ẹ̀. Ẹ̀rí wọ́n náà ṣe pátí, ṣó yẹ kẹ́nikẹ́ni lọ nínú ìjọ yẹn, nínú ìjọ káàtẹ̀ ní àwọn olórí ìjọ yẹn wọ́n ti ya wèrè, wọ́n lè ṣe pátí kí ṣó yẹ kọ́ ọmọ ìjọ kò yẹ kó ronú ẹ̀ wò pé what wọ́n náà ṣe mi ò sí níbi pátí yẹn o, ẹ̀ ní rí mi níbi ọ̀ràn. Wọ́n náà ṣe pátí yẹn ó ní agbára. Imagine mi ìrọ̀bọ́n tí ìsìnkú máa ìkílọ̀ tẹ̀fẹ́ sí inú òkú gan, ẹni tó kú tí wọn ò lè rókú ẹ̀ ṣá, kábíyèsí Ọlọ́run. Ẹni tó kú tó fẹ́ ẹnu tìrántìrán nígbà tí ọkọ ìyàwó àtọmọ bá kú on the same day, tá a lè rókú wọn ṣá, tá a lè separate ẹ̀, tán láwọn kan wá ń ṣe pátí ní agbègbè yẹn. Ṣó yẹ kí àdúgbò yẹn kàn ṣe pátí gbogbo àdúgbò yẹn gan, àdúgbò tó ń gbé. Ṣé ló yẹ káwọn èèyàn tí ò mọ̀ gan kan cancel pátí wọn because of that? Kẹ́ lè mọ ibi tó wà nínú ọ̀pọ̀lọpọ̀ ìjọ tẹ́rí sí. Mo ń sọ̀tọ̀ fún yín, but tẹ́ wọ́n bá ń sọ ńgbà míì ẹlòmíì lè parẹ́ kú nítorí pásítọ̀ ẹ̀. Mo dẹ̀ máa ń sọ fún wa, mo ní ọmọ pásítọ̀ mi ó mọ bàbá ẹ̀ dáadáa, ọmọ pásítọ̀ mi mọ ìyá ẹ̀. Ẹ wo kò tí ẹ lè sín nítorí òbí ẹ̀ ní a máa yẹ̀ yìí a máa jẹ́kù, ṣùgbọ́n ọmọ ìjọ kò ní ṣe bẹ́ẹ̀ o. Ó dàbí àwọn dáàdì yẹn tí mo bá sọ̀rọ̀ tìbínú lọ́jọ́ yẹn. Mo ní ṣọ́ọ̀ṣì yín sà, jí oyin ọmọ ẹ̀ ò lọ ṣọ́ọ̀ṣì yẹn. Ẹ̀yin wá ṣépè fọmọ yín pé tí ò bá lọ ṣọ́ọ̀ṣì yẹn pé ẹ máa kọ́ lọ́mọ. Ṣé èèyàn ní bá ẹ̀bẹ̀ranko? Jí ò ti dájọ́ yín lẹ̀. So àwọn nǹkan kan wà tá a fi kún ayé wa tó jẹ́ pé ó ti bà ìpìlẹ̀ jẹ́, àwa dàbí pé Ọlọ́run ò gbọ́ àdúrà. Lónìí mo fẹ́ jẹ́ ká ní ìmúṣẹ ìlérí, kì í kàn ṣe pé ká máa gbọ́ ìlérí ṣá, kò make sense mi kí ẹ máa gbọ́ ìlérí. Ẹ̀rí kí ẹ bá dẹ̀ focus lórí foundation tó bá dúró lórí ìpìlẹ̀ tó lé, irọ́ ìjì onígbàdànù, irọ́ làálàá ò ní dágbàdànù. Jésù Olúwa, ẹ wọ́ mi lọ sórí ìpìlẹ̀ tó dájú lónìí. Ṣé ẹ pé mi sọ pé ẹ fà mí lọ, mi sọ pé ẹ mú mi lọ, irọ́ ẹ má mú mi lọ o, ẹ wọ́ mi lọ síbẹ̀, torí pé Ọlọ́run gbà mí ó máa ń fọ́ọ̀sì yàn ṣe rere. Jésù Olúwa, ẹ̀ ń wò mí, ó tọ́ ni, mo ní nígbà míì Ọlọ́run tó dá ayé àti ọ̀run ó máa ń fọ́ọ̀sì yàn ṣe rere. Ẹ ti gbàgbé ni, ẹ ti gbàgbé ẹni tán sọ pé kó èdè kó máa rìn tó slow, ṣé wọn ò fa ọwọ́ ẹ̀ sókè pé ṣé ara ẹ̀ dá, mo ní kó dìde òun wọlé dìde sókè. Jésù Olúwa, ẹ wọ́ mi lọ sórí ìpìlẹ̀ tó dájú lónìí kí ayé mi lè nítumọ̀ jù báyìí lọ. A ní ìdàdúrà yẹn o. Oh Lord, drag me to the solid foundation to make my life more meaningful. Ayé wa gbọ́dọ̀ dájú báyìí lọ. In fact, life wa ó sì lè dájú báyìí lọ. Tí màá sọ fún ayé mi nìyẹn o, tí màá sọ fún àwọn ọmọ mi nìyẹn o. Life wo you can be better than this. Má sọ pé o ti best tán, irọ́ o, you can still be better than this. Jésù Olúwa, ẹ wọ́ mi lọ sórí ìpìlẹ̀ tó dájú lónìí kí ayé mi lè ní ìtumọ̀ jù báyìí lọ. Ẹ jẹ́ á gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, Olúwa ẹ wọ́ mi lọ sórí ìpìlẹ̀ tó dájú lónìí kí ayé mi lè ní ìtumọ̀ jù báyìí lọ. Ayé mi gbọ́dọ̀ ní ìtumọ̀ jù báyìí lọ. Olúwa ẹ wọ́ mi lọ sí ìpìlẹ̀ tó dájú káyé mi lè ní ìtumọ̀ jù báyìí lọ. Káyé mi lè rọrùn jù báyìí lọ. Káyé mi lè dá jù báyìí lọ. Káyé mi lè dùn jù báyìí lọ. Ìpìlẹ̀ tó dájú ẹ wọ́ mi lọ síbẹ̀ lónìí. Káyé mi lè dá jù báyìí lọ. Ìpìlẹ̀ tó dájú ẹ wọ́ mi lọ síbẹ̀ lónìí. Káyé mi lè dùn jù báyìí lọ. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run o, nínú Bíbélì nígbà tí wọ́n gba àwọn ọlọ́rọ̀ níyànjú, kíní kan wà níbẹ̀ tí a sọ táwọn èèyàn kì í fọkàn sí. Bóyá gan làwọn oníwàásù ń wàásù débẹ̀. Kíní kan dé wà níbẹ̀ tá a sọ tí wọn people miss a lot nínú sentence yẹn. 1 Timothy chapter 6 verse 19. 1 Timothy chapter 6 verse 19. Ẹ̀gbọ́n sọ ni, ó ní storing up for themselves a good foundation for the time to come, that they may lay hold on eternal life. Ayé mi o, ó ní kí wọ́n máa tò ìṣúra ìpìlẹ̀ rere jọ fún ara wọn de ìgbà tó ń bọ̀. Ohun tí èdè òyìnbó ẹ̀ sọ ni mò ń translate yẹn o. Ó ní kí wọ́n máa tò ìṣúra ìpìlẹ̀ rere jọ fún ara wọn de ìgbà tó ń bọ̀ kí wọ́n lè di ìyè àìnípẹ̀kun mú. Ẹ wá mọ̀ kan tí Bíbélì sọ mẹ́rin tó clear. Ṣé rí gbogbo material
tá a máa fi kọ́ ìpìlẹ̀ oníkálukú tàbí tá a máa fi tún ìpìlẹ̀ oníkálukú ṣe, òun fúnra ẹ̀ ló máa wà. Then kì í ṣe yẹn nìkan, ìpìlẹ̀ téèyàn ṣẹ́rí material téèyàn máa fi di àyè ànípẹ̀kún mú, òun fúnra ẹ̀ ló máa wà. Ó máa ṣe ṣe ẹ̀dá ṣe ẹ ti gbọ́ rí, torí mi ti rí àwọn ọmọ mi yẹn rí ni. Ìjọba ọ̀run lèrè ó ní àwọn mi kan ló kọrin yẹn, so mo mọ ọmọ mi kan tó pé orin màdáàmù yẹn wọ́n lè kọ lójú oorun, lèrè ó ní gbàgbọ́ ó wá dijọ́ kan ọ̀rọ̀ ló débẹ̀ o, àwa jọ ń sọ̀rọ̀, mo ní excuse ma àǹtí, ṣé bí ọkùnrin ṣe ń wọlé yín tó ń jáde níṣẹ́jú ìṣẹ́jú yìí, tẹ́ ẹ máa ti àwọn ọmọ yín kéékèèké méjèèjì, tẹ́ ẹ máa tì wọ́n síta, àwọn ará àdúgbò la máa ra bisikíìtì fún wọn, la máa fún wọn lóúnjẹ, ṣé ọ̀nà ìjọba ọ̀run nìyẹn? Èèyàn ló máa to ìṣúra ìjọba ọ̀run ẹ̀jọ̀, bẹ́ẹ̀ nìyẹn ló máa to ìṣúra fún àpẹẹrẹ ńsìn, kẹ́nìkan ra lẹ̀ kó fẹ́ kọ́lé, kó sanwó fún àwọn òṣìṣẹ́ pé òun fẹ́ lọ ṣe foundation, èlò lẹ́yìn gbà lójúmọ́ wọn ti sọ wá fún ọ lówó oṣù 3, ó yẹ ló máa bá mi ṣe foundation, wọn á dó ilẹ̀ ìwọ̀n rí material kankan, ẹjọ́ foundation mẹ́rin ló fẹ́ ṣe, bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn, èèyàn ló máa wá material foundation ẹ̀ lẹ̀, torí pé àwọn kan ti bá àyàn tó foundation yẹn ni pé àwọn tó wá ṣáájú wa, bóyá àwọn òbí wa, àwọn grandparent wa, wọ́n ti bá wa ṣe foundation wọn ní ẹlòmíì, wọ́n kàn ṣe foundation ní paru-paru, wọ́n kàn ṣe balabala ṣá. Èèyàn làwọn ṣe wá material sílẹ̀ báyìí fún Ọlọ́run kó wá tún foundation yẹn tó dáadáa. Nǹkan tí bẹ́ẹ̀ yẹn ń sọ fún wa nìyẹn, ó ní kí a máa to ìṣúra ìpìlẹ̀ rere jọ, ká máa to material rere jọ, ẹ̀rí dé ìgbà tó ń bọ̀ a sọ fún Ọlọ́run, Jésù Olúwa, ẹ ràn mí lọ́wọ́ láti to ìṣúra ìpìlẹ̀ rere jọ fún ayé mi, láti to ìpìlẹ̀ rere jọ fún ayé àwọn ọmọ mi, láti to ìpìlẹ̀ rere jọ fún àwọn grandchildren mi, ẹ̀yin tẹ́ bá ní àwọn ọmọ bẹ́ẹ̀ ṣe máa fi kún nìyẹn. Oh Lord, help me store a good treasure for a good foundation for my life, for my children, for my grandchildren. Ìpìlẹ̀ rere bẹ́ẹ̀ ṣe máa tó jọ, ó yẹ kó ti máa jẹyìn lógún báyìí. Jésù Olúwa, ẹ ràn mí lọ́wọ́ lónìí láti tó ìṣúra ìpìlẹ̀ rere jọ fún ayé mi, fún ayé àwọn ọmọ mi. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà, Olúwa ẹ ràn mí lọ́wọ́, Olúwa ẹ ràn mí lọ́wọ́, Olúwa ẹ ràn mí lọ́wọ́ láti tó ìṣúra ìpìlẹ̀ rere jọ fún ayé mi, láti tó ìṣúra ìpìlẹ̀ rere jọ fún ayé àwọn ọmọ mi. Olúwa ẹ ràn mí lọ́wọ́, ẹ fún mi ní oore ọ̀fẹ́, ẹ fún mi ní oore ọ̀fẹ́ náà, ẹ fún mi ní oore ọ̀fẹ́ láti tó ìpìlẹ̀ rere jọ lórúkọ Jésù. Olúwa ẹ fún mi, Olúwa ẹ fún mi, Olúwa ẹ ṣàánú fún mi, Olúwa ẹ ṣàánú fún mi, Olúwa ẹ ṣàánú fún mi, lórúkọ Jésù. Olúwa ẹ ṣàánú fún mi. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ǹjẹ́ ẹ wo ètò wá ń dùn yẹn jù, ètò ń dùn mí jù ní gbogbo ọ̀rọ̀ ìpìlẹ̀ ni wípé kì í ṣe ẹni tó bá ìpìlẹ̀ jẹ́ nìkan ló máa jìyà ẹ̀. Ètò máa ń dùn mí jù nìyẹn. Àìmọye èèyàn ló lè forí kó nínú ìran yẹn. Ibi tí ọ̀rọ̀ ìpìlẹ̀ fi máa ń ṣe mí bákan nìyẹn. Ṣé tó bá pé ẹni tó ní ìpìlẹ̀ òun nìkan ló máa jìyà ìpìlẹ̀, kí ló kàn mí? Mo lè má ṣe débẹ̀ láyé inú iṣẹ́ ìránṣẹ́ mi, ṣé bí oníyà ló máa jẹ ètò pọ̀ jù bẹ́ẹ̀. Ṣùgbọ́n eléyìí ẹ wo ẹlòmíì gan wà nínú ìran yẹn tó máa jẹ jù, tó máa jìyà ju ẹni tó dá wàhálà alẹ́ lọ. Ibi tí ọ̀rọ̀ ìpìlẹ̀ burú sí nìyẹn. Ó máa ṣe o. Now a tún fẹ́ ká tún àdúrà yẹn gbà, mo ṣe tẹnu mọ́ àwọn ọ̀rọ̀ yẹn. Ǹjẹ́ tẹ́tí ẹ̀yin lè má ti come across ohun àánú tuntun ṣe jáde láàárọ̀ lónìí. Má ṣe o. Ẹ wo ẹ̀ṣẹ̀ bíntín ẹyọ kan nítorí kó lè dáa, nítorí kéèyàn lè rí tiẹ̀ ṣe. Ẹ wá wo ripples effect. Ẹ wo àwọn tó wá ń jìyà yẹn láì mọ̀. Even gan àti tó lóun fẹ́ take revenge gan, ó kàn bá láìpẹ́ rẹ̀ náà jẹ́ ni tí mo sọ fún wọn ni ẹ̀yin gan kàn bá láìpẹ́ ara yín jẹ́ ni because of revenge. Ó tó dẹ̀ ni revenge dẹ̀ ó máa ń yí ti èèyàn ni, ó máa ń jẹ́ èèyàn run ni revenge. Pé èèyàn fẹ́ gbẹ̀san, ó máa jẹ ẹlẹ́san, ó máa jẹun fúnra ẹ̀, òun gan máa ṣègbé pẹ̀lú àwọn tó fẹ́ take revenge ọ̀. Bó ṣe máa ń sábà rí nìyẹn. Òun ló ṣẹlẹ̀ sí àǹtí yẹn, ẹnìkan ló dẹ̀ dá wàhálà yẹn lẹ̀, ẹni ọ̀dẹ̀ ti kú báyìí, lóòótọ́ ó ṣàìsàn kan tó kú, ṣùgbọ́n lẹ́yìn yẹn kan òun ṣàpà gbádùn, ó ṣàpà jẹun. Jésù Olúwa, ẹ fún mi ní oore ọ̀fẹ́ tuntun tí ó fi rọ̀ mí lọ́rùn láti tún ìpìlẹ̀ mi ṣe.
a nílò oore ọ̀fẹ́ tuntun tó máa fi rọ̀ wá lọ́rùn láti tún ìpìlẹ̀ ayé wa ṣe. Because tá a bá ní oore ọ̀fẹ́ yẹn ẹ̀rí a kàn máa ìpìlẹ̀ sáfì olú ẹ̀fẹ́ parẹ́ ni tó bá rí mú bẹ́ẹ̀ náà ni nǹkan tó lè máa parí ọ̀rọ̀ ayé ẹ̀ sí nìyẹn. Àgbàkámú. Oh Lord, give me a new grace that will make it easy for me to amend my ways. Oore ọ̀fẹ́ tuntun, oore ọ̀fẹ́ tuntun, oore ọ̀fẹ́ tuntun tí ó fi rọ̀ mí lọ́rùn láti tún ọ̀nà mi ṣe kí ìpìlẹ̀ mi lè dájú. ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, Olúwa fún mi ní oore ọ̀fẹ́ tuntun. Olúwa fún mi ní oore ọ̀fẹ́ tuntun. Olúwa fún mi ní oore ọ̀fẹ́ tuntun. Ọlọ́run ayérayé gbà mí lónìí. Ẹ fún mi láti tún ìpìlẹ̀ mi ṣe. Olúwa fún mi ní oore ọ̀fẹ́ tuntun. Láti tún ọ̀nà ayé mi ṣe. Olúwa tó náà ní the same thing ni. Téèyàn bá tún ọ̀nà ayé ẹ̀ ṣe, ó ti ń tún ìpìlẹ̀ ẹ̀ ṣe nìyẹn. Oore ọ̀fẹ́ tuntun tó ń tún ọ̀nà ayé ènìyàn ṣe. Olúwa fi fún mi lónìí kí ìpìlẹ̀ mi lè dájú, kí ìpìlẹ̀ mi lè dáa. Olúwa ṣàánú fún mi. Olúwa ṣàánú fún mi. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ní àwọn ọdún kan sẹ́yìn à ń gbàdúrà, mo rántí bá ṣe ń gbàdúrà, à ń gbàdúrà lórí ìpìlẹ̀. mo á give àwọn prayer point kan. Ẹ wo bá ṣe ń gbàdúrà ìbádẹ́ dá ká lo opportunity again láti tún mẹ́nu bà àwọn èmi mọ̀ pé ẹ̀ ń gbà privately, ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà kí ẹ̀ ń gbàdúrà pọ̀ báyìí ó tún máa ń dùn. 1 Corinthians chapter 3 verse 11 kìíní kan wà níbẹ̀. 1 Corinthians chapter 3 verse 11 ẹ̀gbọ́n ti bẹ́ẹ̀ lè sọ ni. Ó ní for no other foundation can anyone lay than that which is laid, which is Jesus Christ. Ọlọ́run mi o, báwo lọ̀rọ̀ yẹn ṣe dùn gbọ́ létí mi tó, báwo ló ṣe simple tó, báwo ló ṣe lágbára tó. Ó ní nítorí kò sí ìpìlẹ̀, mò ń ka 1 Corinthians chapter 3 verse 11. Ó ní nítorí kò sí ìpìlẹ̀ mìíràn tí ẹnikẹ́ni lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ, tí í ṣe Jésù Olúwa. Jésù kìí sí ń bẹ́ẹ̀lì pé ń bẹ́ẹ̀ o, mi kàn tún pè ní Jésù Olúwa ni. Ọlọ́run mi o, Ọlọ́run ẹlòmíì àti kú kó tó rí pé pàrùpàrù ló pọ̀ jù nínú ìpìlẹ̀ ayé o. Ìgbé ayé kò ní lè ṣàtúnṣe mọ́, kò ní rí, kò tẹ̀ ní rí bẹ́ẹ̀. Àwa ti kú tán ẹni wọ́n máa fi ìpìlẹ̀ ayé ẹ̀ hàn. Wọ́n rí pé fùlùfùlù wood shavings ewé ìgbòǹgbò igi òun ló kàn kún gbogbo ìpìlẹ̀, kò sí nǹkan gidi ń bẹ. Kí ló fà? Wà jẹ́ pé kìrìsìtẹ́nì tó lóun ń ṣe náà, àmì kìrìsìtẹ́nì tó lóun ń ṣe náà, mo wá kábẹ́ gbàdúrà ni, mo wá kábẹ́ gbàdúrà. Program tó lóun lọ náà nígbà tó dáàrin méjì àdúrà, ẹ na owó tó tóbi sókè ká lè fi gbàdúrà. Wọ́n á tẹ̀sọ́ fẹ́ lómi pé bówó ẹ bá ṣe pọ̀ tó ládùúrà ẹ̀ ṣe máa gbà tó. Àṣé mi o, ẹlòmíì ẹni tí ò tó lọ́jọ́ orí a máa scam ẹ̀ lójú ayé ẹ̀, a tún máa ṣe thank you daddy, thank you mommy. Ẹlòmíì ẹni tí ò kàwé tó last born ẹ̀ a máa fi illiteracy ẹ̀ a máa fi dààmú ayé ẹ̀ kiri, a tún máa ní thank you daddy, thank you mommy. Wọ́n ní kẹ́ mọ́ wá ká kó fáwọn wòlíì kan kó lọ́ọ́ bá yín gbàdúrà lórí òkè. Màá láyé mi o, àwọn yẹn á gbowó báyìí wọ́n á lọ ra turkey, àwọn lè máa bá ní Chinese restaurant, wọ́n máa owó tí wọ́n ṣiṣẹ́ fún iná àpà náà kàn máa ń ná. Àwọn lè máa bọ́ tó máa sọ pé màá ṣiṣẹ́ agbára kan fún ẹ, pé iṣẹ́ babaláwo lẹ gbé dání. Gbogbo ètò ṣẹ́ láti A to Z ẹ lọ kọ sílẹ̀ nítorí tí mo sọ fún yín, ẹ lọ wádìí ẹ̀ wò, ẹ jẹ́ kí Ọlọ́run ṣe yín lójú. Iṣẹ́ òkùnkùn gbáà níṣẹ́ babaláwo ni, kò sí orúkọ Jésù ní any of it. Wọ́n dẹ̀ ṣe sí inú òróró náà ṣe fún mi, wọ́n ṣe sí inú òróró fún mi. Inú kan bí mi sí láti ní inú òróró náà dẹ̀ ṣe kíní ẹ̀ sí fún mi. Ẹ sàì máa lọ náà, àwọn náírà kí lẹ̀ ń sọ lẹ́nu yìí. Inú ọṣẹ òyìnbó náà ṣe sí ìgbà tí kì í ṣe pé bóyá wọ́n fún mi ní ọṣẹ dúdú ní mi ni mo ṣe gbà á. Ó mà ṣe o. Ẹlòmíì ti mo sọ last week tó dẹ̀ ni ẹlòmíì ti mu òróró débi pé tí o bá ní ìdí kí wọ́n fẹ́ ṣe operation fún tí wọ́n bá labẹ̀ báyìí ṣe gbígbà tí pipe bá bẹ́ẹ̀ nílé òróró ṣe tú sókè yà níbi tí oh God. Ẹlòmíì omi ni omi àtomi kómi, àtomi tó mọ́, àtomi tó rùn, àtomi ìdọ̀tí. Àti bá ti pé ẹ gbomi wá gbomi o, wọ́n ń lọ lẹ́lẹ́lẹ́ nìyẹn. In fact ẹni tí ò sí prayer yẹn wọ́n á pín omi kan níbi tí kìrìsìtẹ́nì ti ń fi oríṣiríṣi kún ìpìlẹ̀ ayé wọn. Bí ẹ dẹ̀ sọ fún wa ó nítorí kò sí ìpìlẹ̀ mìíràn tí ẹnikẹ́ni lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ, tí í ṣe Jésù Kristi. Ẹ wo tó bá ti yàtọ̀ sí
Jésù Kristi. Ó gbọ́dọ̀ clear gan létí ni o, kì í ṣe Jésù Kristi, Jésù. Pásítọ̀ kan ló ṣàǹsí bẹ́ẹ̀ ń jẹ́ ìmúni, kí ló ṣe máa yìí? Mo ń wo ní tẹlifíṣàn ni, ó ní Jésù. Ṣé Jésù ò ṣe é pè ní? Ṣé ọ̀rọ̀ yẹn ò ṣe é pè lẹ́nu? Ṣé ọ̀rọ̀ yẹn tún le tó le jù báyìí? Ìwọ ni Jésù. Oh God, oríṣiríṣi á sọ fún Ọlọ́run. Jésù Olúwa, ẹ ra ìgbà padà fún mi lórí gbogbo pàrùpàrù tí mo ti fi kún ìpìlẹ̀ ayé mi. Àìmọye pàrùpàrù tí ọ̀pọ̀ fi kún ìpìlẹ̀ ayé wọn. Wọ́n máa wòra wọn gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ṣùgbọ́n Ọlọ́run ò dá wọn mọ̀, Ọlọ́run ò rí wọn rí, Ọlọ́run ò gbórúkọ wọn rí. Oh Lord, oh God, oh Lord, redeem the time for me on all rubbish I have added to my foundation. Jésù Olúwa, ẹ ra ìgbà padà fún mi lónìí lórí gbogbo pàrùpàrù tí mo ti fi kún ayé mi, tí mo ti fi kún ìpìlẹ̀ ayé mi, lórí gbogbo pàrùpàrù tí mo ti sopọ̀ mọ́ ìpìlẹ̀ ayé mi. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà, Olúwa ẹ ra ìgbà padà fún mi lónìí, Olúwa ẹ ra ìgbà padà fún mi lónìí, Olúwa ẹ ra ìgbà padà dé orí àwọn ọmọ mi, ẹ ra ìgbà padà dórí àwọn ọmọ mi, lórí gbogbo pàrùpàrù tí mo ti fi kún ìpìlẹ̀ ayé mi, lórúkọ Jésù Kristi. Gbogbo pàrùpàrù tí mo ti fi kún ìpìlẹ̀ ayé mi, mo fi kún ìpìlẹ̀ ayé àwọn ọmọ mi, lórúkọ Jésù Kristi. Olúwa ẹ ra ìgbà padà fún mi, 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 Olúwa ẹ ṣàánú fún mi. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Bá a ṣe ń gbàdúrà lọ́wọ́lọ́wọ́ yìí, Ọlọ́run ṣí etí mi, mo ń gbọ́ ọ̀rọ̀ kan báyìí, mo sì fẹ́ fi tó yín létí, ẹ̀yin ọmọ Ọlọ́run. Ẹjọ́ ìkìlọ̀ tó lágbára ni. Ó dàbí pé mo ti jíṣẹ́ tó jọ báyìí. Ẹ̀yin o, bóyá ní ọdún yìí ni kò yé mi. Ẹjọ́ ẹ̀yin òbí, mo tún bẹ̀ yín. Ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ tó lágbára látòní lọ, ìjèrè ọkàn àwọn ọmọ yín. Torí tẹ̀mí Ọlọ́run sọ lọ́wọ́ báyìí ni pé Ọlọ́run sọ pé inú òun ò dùn sí àwọn òbí tó ṣì àwọn ọmọ wọn lọ́nà. Ṣé tọ́lọ́run bá rẹ̀ ti ń sọ̀rọ̀ kan, Ọlọ́run wa kò sórí ẹni tó gbà tó bá bínú, ṣùgbọ́n ó máa ń kìlọ̀, a máa kìlọ̀ léraléra. Mo fẹ́ kọ́lọ́run rí i pé ẹ̀ ń gbìyànjú, kì í ṣe kẹ́ ẹ fagídí mọ́, kì í ṣe ìbínú, ṣùgbọ́n ẹ fi Jésù tuntun tẹ́ ẹ mọ̀, ẹ fi lọ̀ wọ́n. Jésù, ẹ jẹ́wọ́ fún àwọn ọmọ yín pé Jésù tẹ́ ẹ mọ̀ tẹ́lẹ̀, Jésù òfégè ni. Pé ẹ jẹ́ ká mọ̀ pé ẹ ṣìnà lóòótọ́. Òótọ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn o. Torí pé Ọlọ́run sọ pé inú òun ò dùn ló sì ń sọ báyìí. Tó bá lóun bínú, ìyẹn ló burú jù o. Inú òun ò dùn sí àwọn òbí tí wọ́n ṣe ọmọ Ọlọ́run, tí wọ́n ti fi pàrùpàrù kún ayé àwọn ọmọ wọn. Ẹ sọ pé òun tẹ̀ fẹ́ gbórúkọ Jésù mọ́. Ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ ìjìnlẹ̀ tó lábẹ́ kẹ́ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ àdúrà tó nípa. Ẹ jọ mo bẹ̀ yín, ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín o. Ó dà, ẹ já tẹ̀síwájú. Ẹ rí pàrùpàrù láti sọ yẹn o. Báwo ni ti ìdìbàjẹ́ Ọlọ́run mi o, ìdìbàjẹ́. Ṣe rí ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ló mú kan ìdìbàjẹ́ wọnú ayé àwọn nǹkan tó lè parun ló ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn màtíríà tí wọ́n máa jó dànù, àwọn màtíríà tó máa kẹ̀ lọ́wọ́ kan, ó dàbí àgọ́ ara èèyàn ni, ìdìbàjẹ́ ni. Tẹ́mi bá ti kúrò tán báyìí, ìgbà yẹn máa ń pé èèyàn ò dáa. Òótọ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn. Tí èèyàn àti ẹranko bá kú lọ́jọ́ kan náà, ẹ padà wá lẹ́yìn ọjọ́ mẹ́ta, ẹ rí ètà tí kọ́kọ́ kẹ̀nu, ẹ rí ètí kíkẹ̀ ta burú jù ní méjèèjì. Ẹ rí àwọn àǹtí kan wọ́n ń sọ àlá wọn fún mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ìpínlẹ̀ jìn ju bẹ́ẹ̀ ṣe fọkàn sí lọ. Òótọ́ ni o, ìpínlẹ̀. Mo ní kí làlá yín, ṣe rí, mo máa ń sọ kí nìkan kí ṣe gbogbo àlá ló nítumọ̀. Ẹlòmíì gan ó ti dààmú ṣe wàhálà títí, ẹlòmíì ara ẹ̀ gan ni ò dá ìsàn ló fà tó fi ń lárú àlá tó ń lá yẹn. Ṣùgbọ́n tá àlá bá jẹ́ mẹ́sẹ̀jì tó ní agbára, èèyàn máa ti gẹ̀ẹ́tì mi délé. Then téèyàn bá fẹ́ sọ àlá, ó yẹ kó sọ àlá tó clear. Ẹlòmíì àníyàn ṣe ló dàbí pé nínú àlá ó ti ń dàbí pé àlá yẹn kò lè nítumọ̀. Mi ní báyẹn túmọ̀ rú àlá bẹ́ẹ̀, torí mo lè ṣe ẹni yẹn lọ́nà, torí every detail counts. Until lójú àlá wọ́n múra bí, oh God, òyìnbó ń pè ní gorgeous dressing, wọ́n múra gorgeously, òun máa gbéra. Ó ní lójú àlá wọn yẹn wọ́n ń lọ pátì kan, wọ́n lọ báyẹn ṣe ayẹyẹ. Ya kò sí nǹkan kan, ẹsẹ̀ náà fi ń rìn lọ, kò lẹ́sìn nǹkan tó ṣẹlẹ̀ lójú ọ̀nà. Wọ́n ní bọ́n ṣe wọ agbo yẹn báyìí, làwọn yẹn bẹ́ẹ̀ sí fọwọ́ bomú bígbà tí wọ́n tú sọ́kàwé lẹ̀, làwọn bẹ́ẹ̀ sí fọwọ́ bomú, làwọn bẹ́ẹ̀ sí dọ́gbọ́n sún sẹ́yìn.
làwọn bẹ̀rẹ̀ sí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí yàgò wọ́n ní DJ gan ó fọwọ́ bomú wọ́n ní àwọn lọ bá celebrant wọ́n ní àwọn ọmọ celebrant yẹn dáadáa làwọn á béèrè pé kí ló ń ṣẹlẹ̀ kí ló dé táwọn èèyàn fi ń fọwọ́ bomú òun náà wá sọ fún un pé kí ló dé ṣé inú sọ́kàwé ló ti lọ kó aṣọ tó wọ̀ ni báwo ni gbogbo bí ṣe ń rùn fún gbẹ bó ṣe wọ ni gbogbo bí bẹ́ẹ̀ ṣe ń rùn fún gbẹ ẹ̀gbọ́n kan tí bíbélì sọ ni tẹ́ bá gbọ́ bíbélì ó yẹ kẹ́ lè túmọ̀ àláyẹn pẹ̀lú ẹsẹ̀ bíbélì 1 Corinthians chapter 3 verse 12 1 Corinthians chapter 3 verse 12 ó kàn sọ̀rọ̀ kan fẹ́rẹ́ ń bẹ̀ yẹn kò parí ọ̀rọ̀ yẹn o ẹsẹ̀ yẹn kọ́ náà ti parí ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ẹsẹ̀ yẹn nìkan ni mo fẹ́ lò ó ní now if anyone builds on this foundation with gold silver precious stones wood hay straw tẹ́ ẹ bá wo kíní tí mo tá a kà yẹn material mẹ́fà ni wọ́n kà yẹn material mẹ́fà ni wọ́n kà ṣùgbọ́n fún àwọn tó lọ́gbọ́n wọ́n á rí i pé wọ́n pín sí mẹ́ta ọgbọọgba ó ní ẹ máa gbọ́ ó ní ǹjẹ́ bí ẹnikẹ́ni bá kọ́lé ìpìlẹ̀ yìí bí ẹnikẹ́ni bá kọ́lé ìpìlẹ̀ yìí pẹ̀lú wúrà fàdákà òkúta olówó iyebíye igi koríko àgékù koríko ṣé ẹ̀yin náà ti rí i pé mẹ́ta àkọ́kọ́ yẹn ǹtẹ́ èèyàn ń lé kiri nìyẹn wúrà fàdákà òkúta olówó iyebíye ohun tí àwọn èèyàn ń lé kiri láyé nìyẹn now mẹ́ta tó wá tẹ̀lé ó ní kó wá nǹkan tó fi kọ́ foundation kó jẹ́ igi koríko àgékù koríko ṣẹ́rí oh God mo wá sọ fáǹtì yẹn mo ní excuse ma bẹ́ẹ̀ èèyàn bá ti lálàá bẹ́ẹ̀ ṣe la ìgẹ́lẹ́ tó ṣàlàyé ẹ̀ fún mi bẹ́ẹ̀ ṣe ṣàlàyé ẹ̀ fún mi kò yẹ kó wá bá pásítọ̀ sọ̀rọ̀ ó yẹ kó múra straight kó lọ bá àwọn òbí ẹ̀ tó bá sì ní wọn láyé tó bá ní ẹni tó dúró àpò súnmọ́ bí òbí náà ó lè béèrè pé ẹ jọ̀ọ́ ẹ sọ ìtàn ìlóyún àti ìbí mi fún mi ìtàn ìlóyún àti ìbí mi fún mi mo nítorí pé àlá yín ó túmọ̀ sí pé ìdìbàjẹ́ ti wọ ayé yín nígbà ká tètè ó bí yín ní ìdìbàjẹ́ ti wọ̀ so nípa tẹ̀mí àwọn tó yẹ kó wá ràn yín lọ́wọ́ wọn ò lè ṣe bẹ́ẹ̀ àwọn tọ́lọ́run ti yàn sílẹ̀ wọ́n á sá nítorí pé oh God àǹtí yẹn bá mi lẹ́rù o ẹ mọ̀ díẹ̀ mo sọ fún wọn tán báyìí wọ́n dẹ̀ lọ́ba mọ́ mi wọn ẹ wo kò kọjá ọjọ́ yẹn tí mo fi gbọ́ reply kí ló dé ẹ lọ jà ní torí tẹ máa ń wọ àwọn kan pé they are gentle they are calculative and they are wicked at the same time and mo sorry o àǹtí ìwọ̀n fẹ́ ẹ̀ máa gbọ́ mo sọ létí wọn náà ṣá o mo níbẹ̀ ṣe gentle tó ẹ wà calculated and wicked ẹ̀yin náà máa mọ nǹkan tí mò ń sọ báyìí àǹtí yẹn nígbà táwọn dé ọ̀dọ̀ màmá wọn wọ́n ní àwọn kan kí wọ́n dáadáa wọ́n ti ra nǹkan lọ́gán bó ṣe ń rà á lọ wọ́n dẹ̀ gbé sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n náà sọ pé mọ́mì wọ́n ní ẹ̀ mọ̀ pé I have never deliberately hurt you before bó ṣe sọ ìbò yẹn nìyẹn wọ́n náà sọ pé ṣe pé àwọn ò mọ̀ọ́mọ̀ ṣe kà fún yín rí láti táwọn ti gbọ́njú wọ́n ní ṣùgbọ́n ó lè change lónìí it can change today àti ìwà làwọn sọ mọ́mì wọn pé I want to ask you a question and I want the truth nothing but the truth wọ́n ní àwọn tẹ̀síwájú pé wọ́n ní àwọn ọmọ díẹ̀ wọ́n ní àwọn sọ pé I know some of the truth but I don't know all so I want you to now tell me everything. Hey, wọ́n ní màmá wọn rí adjust ìjókòó lórí àga wọ́n ní àwọn òbí ní ohun wọn ò lè kò sí yàn kan wọ́n ní àwọn kan béèrè pé ìbéèrè kan pé táwọn àwọn òní méjì ẹyọ kan làwọn máa béèrè one chance lẹ́yìn láti dá wọn lò ìbéèrè náà ni wípé kàn sọ ìlóyún àwọn àti ìbí àwọn kan sọ fún wọn story àwọn fẹ́ mọ̀ oh my God ẹ jẹ́ ká fi àwọn nǹkan kan lẹ̀ ṣùgbọ́n ẹyọ kan bẹ̀ mo fẹ́ sọ fún wa níta torí àṣírí aláṣírí kò yẹ ká máa sọ ń gbòòrò nínú nǹkan tí àǹtí yẹn gbọ́ lè àǹtí yẹn wá rí i pé báyìí wọ́n ṣe máa rí náà nìyẹn nípa tẹ̀mí ńlá láwọn yẹn wọ́n ní díẹ̀ ni pé màmá wọn sọ pé nígbà tí wọ́n lóyún àwọn oyún ò tí ì ju bí oṣù 3 sí 4 lọ ó ní bàbá wọn tó travel láti ibi iṣẹ́ ayé ìjọ òǹdẹ̀kẹ̀rẹ̀ tán bá travel kò sí fóònù tán máa fi pè ayé ìjọ òǹtán bá travel ò rọrùn láti lọ kó tún pàtàkì tètè dé ó máa ń lo bí 3 months 6 months 8 months wọ́n ní bàbá wọn ò dé ọ̀ǹtì ìgbà tí wọ́n bí wọn bàbá wọn mọ̀ pé àwọn ti lóyún kó tó travel wọ́n ní tí wọ́n rí period tán fi travel yẹn kan tó bí wọn yẹn ó ń lọ bí 7 months yẹn tàbí 6 months yẹn wọ́n ní family bàbá wọn kan wà táwọn jọ ń ṣàgbèrè títí wọ́n fi bímọ àti ẹ̀rọ àwọn bèrè pé family bàbá wọn yẹn ni bàbá wọn ní rárá o pé kò ṣẹlẹ̀ o títí wọ́n fi lóyún o
ṣùgbọ́n wà tí dáàdi wọn travel táwọn ò rí àwọn ló máa ń wálé wá fún wọn lówó ló máa wálé wá kí wọn oh God ìdìbàjẹ́ èmi máa blame àǹtí yẹn tàbí màmá yẹn màmá ṣàpàpà sọ nǹkan kan tó rí ó ṣàṣọ òótọ́ jáde lẹ́nu láti rántí lọ láti gbàdúrà àdúrà tí mo fún àǹtí yẹn láti gbà ni mo fẹ́ fún wa bóyá rí ẹlòmíì tí ó mọ̀ tàbí tí ò rẹ́ni sọ story fún tàbí tí ó yẹ kó sọ fún parọ́ fún Jésù Olúwa ẹ fi ẹ̀jẹ̀ Jésù wẹ gbogbo ìdìbàjẹ́ àti ẹ̀ṣẹ̀ tá a fi kún ìpìlẹ̀ ayé mi lónìí. Oh Lord, wash away all perishable and sinful things added to my foundation. Gbogbo ìdìbàjẹ́ pátá àti ẹ̀ṣẹ̀ tá a fi kún ìpìlẹ̀ ayé mi ní orúkọ Jésù Kristi. Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀. Ẹ jẹ́ á gbà fáwọn ọmọ wa náà. Ẹ jẹ́ á gbà fáwọn ọmọ wa náà lórúkọ Jésù. Gbogbo ìdìbàjẹ́ àti ẹ̀ṣẹ̀ tá a ti fi kún ìpìlẹ̀ ayé mi. Gbogbo ìdìbàjẹ́ àti ẹ̀ṣẹ̀ tá a ti fi kún ìpìlẹ̀ ayé àwọn ọmọ mi. Gbogbo ìdìbàjẹ́ àti ẹ̀ṣẹ̀ tá a ti fi kún ìpìlẹ̀ ayé mi lórúkọ Jésù Kristi. Olúwa ẹ wẹ̀ dànù. Olúwa ẹ fẹ̀jẹ̀ yín wẹ̀ dànù. Olúwa ẹ fẹ̀jẹ̀ yín wẹ̀ dànù. Olúwa ẹ wẹ̀ dànù ẹ ṣàánú mi. Olúwa ẹ wẹ̀ dànù ẹ ṣàánú mi. Gbogbo ìdìbàjẹ́ tá a ti fi kún ìpìlẹ̀ ayé mi. Olúwa ẹ wẹ̀ dànù. Olúwa ẹ rántí àwọn ọmọ mi. Gbogbo ìdìbàjẹ́ tá a ti fi kún ìpìlẹ̀ wọn. Ìbájẹ́ mi ni mo ti fi kún ìpìlẹ̀ wọn lórúkọ Jésù. Olúwa ẹ bá wọn wẹ̀ dànù. Olúwa ẹ bá wọn wẹ̀ dànù. Ẹ jẹ́ kí àánú yín ṣiṣẹ́ lónìí. Ẹ jẹ́ kí àánú yín ṣiṣẹ́ lónìí. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Mo ti sọ́rí o ẹ̀yin ọmọ Ọlọ́run kì í ṣe first time mi ni tí mo máa sọ pé tó bá yẹ pé ẹ wà lábẹ́ àdúrà ẹ̀ ń gba sálárì ẹ ní òkàn tẹ́ ń gbà lọ́sẹ̀ tàbí tẹ́ ń gbà lóṣù lórí iṣẹ́ yín. Ẹ wá rí iṣẹ́ yẹn ọ̀nà yóò dẹ̀ wá òkè ọ̀nà yóò wá òkè rárá. Ntẹ́ achieve lórí owó yẹn kò tẹ́ yín lọ́rùn bóyá wọn fowó yẹn dùn yín ni bóyá owó tẹ̀ ń gbà kéré sí iye tẹ́ ẹ nílò bóyá tí ò bá ṣáà tí owó tẹ̀ ń gbà ò bá nítumọ̀ nínú ayé yín. Ẹ jẹ́ ká rántí ọ̀rọ̀ kan tí Bíbélì sọ nínú Isaiah chapter 19 verse 10. Isaiah chapter 19 verse 10 ẹ̀gbọ́n tí Bíbélì sọ ni ó ní and his foundations will be broken all who make wages will be troubled of soul. Ó ní a ó sì fọ́ àwọn ìpìlẹ̀ rẹ̀ gbogbo àwọn tó ń gba owó iṣẹ́ wọn ni a ó sì bà ní ọkàn jẹ́ tó owó iṣẹ́ yín bá ń bà yín lọ́kàn jẹ́ ẹ wo ìpìlẹ̀ yín dáadáa o ibi tí mò ń lọ nìyẹn. Owó iṣẹ́ yín owó tẹ̀ ń rí lórí iṣẹ́ yín lórí okòwò yín. Mo sọ kíní kan àwọn kan ò tí gbàgbọ́ dòní mo tí yẹn bá jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́ kò gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa òṣì ẹ gbà bẹ́ẹ̀. Tó bá ti rí bẹ́ẹ̀ lọ wo ara ẹ wò kí ni àwọn àìṣòótọ́ tó wà nù ayé ẹ kí ni àwọn tó ti ṣe amendment yẹn ni ká máa ṣe bẹ́ẹ̀ ká wá wò bóyá ọ̀rọ̀ tí mo sọ yìí bóyá òótọ́ ni àbẹ̀rọ. Jésù Olúwa gbogbo tó ń bẹ nínú ìpínlẹ̀ ayé mi tó ń ba èrè iṣẹ́ mi jẹ́ ẹ bá mi mú kúrò. Oh Lord, take away all the things damaging my wages and reward in Jesus' name. Gbogbo tó ń bẹ nínú ìpínlẹ̀ ayé mi gbogbo tó farapamọ́ sínú ìpínlẹ̀ ayé mi tó ń ba èrè iṣẹ́ mi jẹ́ Jésù Olúwa ló bá mi mú kúrò lónìí. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo ohun tó farapamọ́ sínú ìpìlẹ̀ ayé mi gbogbo ohun tó jókòó sínú ìpìlẹ̀ ayé mi gbogbo tó wà nínú ìpìlẹ̀ ayé mi tó ń ba èrè iṣẹ́ mi jẹ́ lórúkọ Jésù Kristi Olúwa bá mi mú kúrò Olúwa mú kúrò lónìí. Ẹ gbàdúrà dáadáa o ẹ gbà dáadáa o àdúrà ìwúlò fún gbogbo ènìyàn pátá gbogbo tó ń bẹ nínú ìpìlẹ̀ ayé mi tó ń ba èrè iṣẹ́ mi jẹ́ tó ń ba iṣẹ́ ọwọ́ mi jẹ́ tó ń ba èrè tó yẹ kí n lórí iṣẹ́ mi jẹ́ èyí tó ń já èrè iṣẹ́ mi kù lórúkọ Jésù Kristi Olúwa bá mi mú kúrò Olúwa bá mi mú kúrò Olúwa bá mi mú kúrò. Tẹ́ ẹ bá ń tajà èyí lọ́la ọlọ́pàá sì sí ẹrù yín tó bá tún dọ̀tún la àwọn kan tún wá máa tún jí nínú ẹ̀ tó bá ní ijọ́ mẹ́rin wọ́n á ní mo máa gbẹ́rù lé wọ́n bá jí lọ́gẹ̀ẹ́jì mi wọ́n ti gbé lọ́wọ́ àdúrà ìlú ẹ̀kẹ́ gbà pé gbogbo tó wà nínú ìpìlẹ̀ mi tó ń ba èrè iṣẹ́ mi jẹ́ ẹ já máa sọ fún Ọlọ́run bẹ́ẹ̀ ẹ má tẹ̀síwájú ẹ má dákẹ́ o ẹ má sọ fún Ọlọ́run bẹ́ẹ̀ gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ wo ẹ̀yin ọmọ Ọlọ́run ìgbà kan máa wà nù ayé ènìyàn tí èèyàn máa títí máa dàbí pé gbogbo ayé pátá ló kórajọ tó ń ṣe èèyàn ṣé ìgbà tí mò ń sọ yìí ẹni tó bá ní experience ẹ̀ ló lè understand kan tí mò ń sọ kò wá ní jẹ́ ìṣòro kan o pé kíní kan tí ẹ̀ ń bá ayé mi fúnra sàn ẹ bá mi gbàdúrà lórí kò ní á wà máa wà on all sides tó jẹ́ pé adẹ́sẹ̀jì mi wà tó jẹ́ pé kò ní lè ṣàlàyé fẹ́ tó fẹ́ ràn lọ́wọ́ wọ́n ní okay praise the Lord hallelujah mọ́mí now ẹ ti wà níwájú báyìí kí lẹ fẹ́ sọ á kàn máa mi kalẹ̀ mi tẹ̀ mo ti máa ti bẹ̀rẹ̀ ẹ wò mí ẹ ṣáà tẹ̀ máa gbàdúrà fún mi ẹni á ní ìṣòro ní gbogbo ìhà gbogbo
Olúwa jẹ́ kí n rántí ẹsẹ̀ kan tó wà nínú ìwé Isaiah 24 verse 18. Isaiah 24 verse 18. Ọlọ́run mi o, ẹ̀rù bà mí pé irú ìlú wo leléyìí. Ó ní it shall be that he who flees from the noise of the fear shall fall into the pit, and he who comes up from the midst of the pit shall be caught in the snare. For the windows from all on high are open, and the foundation of the heart are shaken. Hey, Ọlọ́run mi o, Ọlọ́run mi o. Mi rò bẹ́ẹ̀ fi òye gbé mo ṣe ń kà yẹn. Ó dẹ̀ jẹ́ ń túmọ̀ bóyá ó máa yé wa. Ó ní yóò sì ṣe pé ẹnikẹ́ni tí ó bá sá nítorí ariwo ìpayà yóò ṣubú sínú ihò. Pandemonium ló máa ń fà á. Nígbà tó bá wọ́n ti ń pààyàn bọ̀ wọ́n ti ń bọ̀ gbìrìgbìrì bó jẹ́ sábà fi ṣọ̀ nínú ihò. Ó jábọ́ sínú ihò. Bóyá bàtò jábọ́ yẹn ẹsẹ̀ ẹ̀rọ, bóyá ọrùn ẹsẹ̀ ẹ̀ lọ́rọ́, bóyá orókún lọ́rọ́, bóyá ti bàdé lóde yẹ ẹ̀yọ́. Wọ́n tún wá tẹ̀síwájú ní ẹnikẹ́ni tí ó bá sì yọjá inú ihò tó bá jẹ́ pé ó tún wá ń jàjà tó ń struggle ó tún jáde kúrò nínú ihò. Kí ló ń ṣẹlẹ̀? Ó ní ìdẹkùn yóò gbámú. Bóyá kó sọ́wọ́ ẹranko burú ni, bóyá àwọn tó ń pààyàn yẹn bóyá kó bọ́ sọ́wọ́ wọn ṣẹ̀mú òun bá padà. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan tó tẹ̀síwájú. Ó nítorí àwọn fèrèsé gíga ni a ti ṣí sílẹ̀. Now nǹkan tí yẹn túmọ̀ sí ni wípé ó dàbí kan níkà ẹnìkan fẹ́ escape báyìí. Nígbà tí wàá wo window, ṣíṣí ni window wà, títì nílẹ̀kùn wà, mo lè gba window jáde bó dẹ̀ ṣe yọjú lójú window báyìí 34th floor òun ló wà. Window ti sàlẹ̀ kò ṣeé ṣí, ṣùgbọ́n tòkè ló lọ ṣí. Tó bá lọ bẹ́ ibi kan ló máa yọrí sí, ó máa kú dáhùn náà. Ibi kan tí Bíbélì ń sọ yẹn nìyẹn, pé pẹ̀lú pé ọ̀nà àbáyọ wà, ikú ni ló máa parí sí nǹkan tí Bíbélì ń sọ bẹ́ẹ̀ nìyẹn. Ó ní ó wá nítorí kíni, ó ní the foundation of the earth are shaken. Ìpìlẹ̀ ayé ti mì. Tí ìpìlẹ̀ ayé bá ti mì, òun lẹ gbọ́ ogun àti ìdágìrì ogun yẹn ẹ̀yọ́. Tí ìpìlẹ̀ orílẹ̀-èdè kan bá ti mì, ogun ló ń tẹ̀lé. Tí ìpìlẹ̀ ayé yẹn bá ti mì, ogun ló ń tẹ̀lé. Ẹ̀rí ṣẹ̀rí tí ẹ bá ti rí ẹni tó ní experience báyìí, ó tún ṣẹlẹ̀ sí ní pé ìjì yẹn foundation ẹ̀ ìpínlẹ̀ ló ń dà láàmú, kò dáhùn fúnra ẹ̀ láàmú, ó wá lọ sí gbòǹgbò ayé ẹ̀, ó bẹ̀rẹ̀ sí dà láàmú, ohun gbogbo á máa débà. Jésù Olúwa, ẹ mú gbogbo ìjì tó ń jà ìpínlẹ̀ ayé mi dákẹ́ títí láéláé. Oh Lord, make all storms against my foundation be silent forever. Kan dákẹ́ títí gbogbo ìpìlẹ̀, gbogbo ìjì tó ń jà ìpìlẹ̀ mi, gbogbo ìjì tó ń jà ìpìlẹ̀ akọ mi, gbogbo ìjì tó ń jà ìpìlẹ̀ aya mi, gbogbo ìjì tó ń jà ìpìlẹ̀ àwọn ọmọ mi, gbogbo ìjì tó ń jà ìpìlẹ̀ ìdílé mi, orúkọ Jésù Kristi ẹ mú wọn dákẹ́ títí láéláé. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo ìjì tó ń jà ayé mi, Olúwa ẹ mú dákẹ́, Olúwa ẹ mú dákẹ́ títí láéláé, Olúwa ẹ mú dákẹ́ títí láéláé, Olúwa ẹ mú dákẹ́. Ayérayé o, gbogbo ìjì tó ń jà ayé mi, ẹ jọ̀ọ́ ẹ gbàdúrà. Ẹ rántí àwọn ọmọ yín torí Ọlọ́run, ẹ rántí ọkọ, ẹ rántí aya, ẹ rántí ìdílé yín lápapọ̀. Gbogbo ìjì tó ń jà ayé mi, Olúwa ẹ mú dákẹ́, Olúwa ẹ mú dákẹ́, Olúwa ẹ mú dákẹ́, Olúwa ẹ mú dákẹ́, Olúwa ẹ mú dákẹ́. Olúwa a fẹ́ lọ sínú àdúrà nù, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ gbàdúrà yìí jìnnàjìnnà. Ẹ gbà dénúdénú gbogbo ìjì tó jà ìpínlẹ̀ ayé mi lórúkọ Jésù Kristi. Olúwa ẹ mú dákẹ́ gbogbo ìjì tó kọjá sí ìpínlẹ̀ ayé mi, tó ń dààmú mi, tó ń fì mí lògbòlògbò ní orúkọ Jésù Kristi. Olúwa ẹ mú dákẹ́, ẹ mú mi bọ́ sí ìgbà ẹ̀rọ̀rùn, ẹ mú mi bọ́ sí ìgbà ẹ̀rọ̀rùn. Olúwa ẹ ṣàánú fún mi, Olúwa ẹ ṣàánú fún mi. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ já lọ gbàdúrà àánú wa, ẹ dákun ẹ já lọ sínú àdúrà àánú wa ká lọ gbàdúrà àánú. Ẹ ti mọ̀ bá ṣe ń gbà, ẹni pé ibi la ti ń béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run, ibi la ti ń ṣìpẹ̀, ibi la ti ń sọ fún Ọlọ́run pé kó ṣe o, ibi la ti ń sọ fún Ọlọ́run bá ṣe fẹ́ kó ṣe, ibi la ti ń sọ ẹ̀dùn ọkàn wa, àwọn kan tá a lè bá ẹnikẹ́ni sọ. Àwọn kan tẹ́ ẹ̀ lè bá mi sọ báyìí, ẹ bá Ọlọ́run sọ ní àkókò yìí, ẹ máa gbàdúrà. Yóò tẹ́ ẹ bàbá gbàrí, ibi la ti máa ń change posture wa, bóyá bọ́ sórí ìkúnlẹ̀, ibi la ti ń ṣe bẹ́ẹ̀. Ẹ máa gbàdúrà yẹn gangan, ẹ máa dúró di ẹnikẹ́ni. Ẹ gbà tọkàntọkàn, ẹ gbà tinútinú, ẹ gbà pẹ̀lú òótọ́ ọkàn, ẹ gbà jẹ́ kí ìmọ́lẹ̀ Ọlọ́run tàn sí yín lọ́wọ́ báyìí. Ẹ gbà bí ìgbà tó jẹ́ pé ẹnìkan la fún láǹfààní láti gbàdúrà. Ẹ máa gbà àyè àdúrà wà lónìí, máa fún yín láàyè dáadáa láti gbàdúrà. Ẹ máa tẹ̀síwájú, ẹ máa dúró di ẹnikẹ́ni. Jésù Kristi ló dá àwọn èèyàn wọ̀nyí lò. Ẹ ṣàánú, ẹ jẹ́ kí àánú yín ṣiṣẹ́, ẹ jẹ́ kí àánú yín ṣiṣẹ́ báyìí, ẹ jẹ́ kí àánú yín ṣiṣẹ́ báyìí. Ẹ dá àwọn ènìyàn lóhùn, ẹ dá àwọn ènìyàn lóhùn, ẹ jẹ́ kí àánú yín ṣiṣẹ́ báyìí. Jẹ́ kán rí àánú gbà, jẹ́ kán rí àánú gbà, ẹ jẹ́ kán rí àánú gbà, jẹ́ kán rí àánú gbà, ẹ jẹ́ kán rí àánú gbà. Olúwa gbogbo ìbéèrè, gbogbo ìṣìpẹ̀, gbogbo ẹ̀bẹ̀, Olúwa máa dáhùn. Jésù Olúwa máa dáhùn. Gbọ́ àdúrà
Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa, àwa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ ńlá tẹ́ fún wa. Àjúbà yín torí pé ṣé, torí pé àánú yín dúró láéláé. Àdúpẹ́ àná, àdúpẹ́ òní, àtúndúpẹ́ ọ̀la. Àdúpẹ́ ohun rere gbogbo tá a ti ní ọ̀dọ̀ yín. Àdúpẹ́ o nítorí pé ẹ̀yin Ọlọ́run kó wa yọ nínú àwọn ewu. Jésù ló ẹ gbà ọpẹ́ wa. Ayérayé Olú ẹ gbà ìyìn wa. Mo gbàdúrà fún yín lórúkọ Jésù Kristi. Mo wí kí Ọlọ́run kọjá lọ sí ìpínlẹ̀ ayé yín lórúkọ Jésù Kristi. Ọlọ́run tún ṣe lónìí. Mo ní Ọlọ́run tún ṣe lónìí. Ọlọ́run gbogbo tá a ti fi kún ìpínlẹ̀ ayé yín tí Ọlọ́run kọ mọ́ yín, Ọlọ́run fà mọ́ yọ. Gbogbo tá a ti pọ̀ mọ́ ìpínlẹ̀ ayé yín, mo ní Ọlọ́run ṣàlọ́tọ̀ọ̀tọ̀ lórúkọ Jésù Kristi. Gbogbo iṣẹ́ tó yẹ kí Ọlọ́run ṣe ní ìpínlẹ̀ yẹn Ọlọ́run ṣe. Ẹ gba ìsinmi lórúkọ Jésù. Ẹ gba ìsinmi. Ìgbé ayé tó tẹ̀síwájú lórúkọ Jésù ẹ máa ní ìrírí ẹ̀ báyìí. Ọlọ́run yóò fi ara rẹ̀ hàn yín lọ́tun. Oore ọ̀fẹ́ tuntun téèyàn fi ń rìn ní ìlànà Ọlọ́run. Oore ọ̀fẹ́ tuntun téèyàn fi ń sin Ọlọ́run nínú òtítọ́ àti nínú òdodo àti nínú ìwà mímọ́. Ọlọ́run dàlú yín báyìí lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà fún yín o pé ẹ ó rí èrè rere jẹ lórí ayé yín, lórí àwọn ọmọ yín ẹ ó rí èrè rere jẹ, lórí àwọn ọmọ yín ẹ ó rí èrè rere jẹ, lórí ọkọ yín, lórí aya yín ẹ ó rí èrè rere jẹ, lórí ìdílé ńlá àpọ̀ lórúkọ Jésù ẹ ó rí èrè rere jẹ lórúkọ Jésù Kristi. Ojú òní tì yín. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí Ọlọ́run Jésù Kristi Olúwa wa. Ìfẹ́ mọ́ ti Ọlọ́run dàpọ̀ tí ẹ̀ mọ́ kó máa bá wa lọ ní orúkọ Jésù Kristi. Ọlọ́run súre fún yín. Mo ní Ọlọ́run súre fún yín. Agbára wà láàyè Ọlọ́run yóò ṣiṣẹ́ fún yín. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.